A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ààrẹ Bọ́lá Tinubu àti igbákejì rẹ̀ Kashim Shettima pẹ̀lú àwọn èèyàn jàǹkàn-jàǹkàn ni wọ́n jọ ṣe ayẹyẹ àyájọ́ ọjọ́ òmìnira tí yóò wáyé ní ilé agbára ìlú Àbújá lónìí ọjọ́ Ìṣẹ́gun. Tinubu tí ó jẹ́ àlejò pàtàkì dé sí gbọ̀ngàn ayẹyẹ láàrin aago 10 kọjá ìṣẹ́jú 10 òwúrọ̀ pẹ̀lú aya rẹ̀ obìnrin àkọ́kọ́ Olúrẹ̀mí Tinubu kí wọ́n tó gbà wọ́n wọlé pẹ̀lú orin orílẹ̀ wa àti ẹ̀jẹ́. Lẹ́yìn èyí ni ààrẹ ṣe àbẹ̀wò sí àwọn ẹ̀ṣọ́ Guard of Honour tí Lieutenant Colonel Moshood Yusuf darí pẹ̀lú oríṣiríṣi ayẹyẹ tí ó bu ẹwà kún àyájọ́. Níbi ayẹyẹ yìí ni wọ́n ti tẹ́ pẹpẹ ètò láti oríṣiríṣi ẹ̀yà ẹkùn mẹ́fẹ̀ẹ̀fà tí ó ṣe àpèjúwe agbára ọmọ orílẹ̀-èdè. Lẹ́yìn èyí ni Tinubu buwọ́ lu ìwé ayẹyẹ Anniversary Register kí ó tó wá yọ̀ǹda ẹyẹlé funfun gé àkàrà òyìnbó. Àkọlé ayẹyẹ ọdún yìí ni ṣíṣe ìrántí àtẹ̀yìnwá fún ìrètí ọjọ́ iwájú. Ayẹyẹ òní ni ayẹyẹ ẹlẹ́ẹ̀kejì Tinubu lórí àlééfà gẹ́gẹ́ bí ààrẹ. Síwájú àkókò yìí ni wọ́n ti ń ṣe ayẹyẹ yìí ní gbàgede Eagle Square, ṣùgbọ́n ti ọdún yìí ni wọ́n gbé lọ sí ilé agbára. Lára àwọn tí ó wà níbi ayẹyẹ láti rí igbákejì ààrẹ àti aya rẹ̀ Nana Shettima, ààrẹ ilé ìgbìmọ̀ Godswill Akpabio, agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin Tajudeen Abbas, adájọ́ àgbà Kudirat Kékeré-Ekun, ọ̀gá ọlọ́pàá yányán, àwọn olùbáṣiṣẹ́pọ̀ ààrẹ, akọ̀wé ìjọba àpapọ̀ George Akume àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Adarí ilé Ọpẹ́yẹmí Bámidélé nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ ni ó ní ìlọsíwájú orílẹ̀-èdè wà lọ́wọ́ gbogbo ẹkùn. Ó ní èyí kì í ṣe nípa ẹ̀yà tàbí àwọ̀, ṣùgbọ́n gbogbo ọmọ orílẹ̀-èdè gbọ́dọ̀ parapọ̀ láti mú àyípadà wá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olùdíje du ipò ààrẹ àná láti ẹgbẹ́ òṣèlú African Action Congress Ọmọyẹlé Sowore ti darapọ̀ mọ́ ìfẹ̀hónúhàn tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Èkó. Sowore tí í ṣe gbòógì ọ̀kan lára àwọn tí wọ́n jọ ṣètò ìfẹ̀hónúhàn ti dé sí agbègbè ìfẹ̀hónúhàn láti déédé agogo 9:10 òwúrọ̀. Níbi tí ó ti ń bá akọ̀ròyìn sọ̀rọ̀ ni Sowore ti sọ wípé ìfẹ̀hónúhàn yìí jẹ́ ìgbésẹ̀ pàtàkì láti mú orílẹ̀-èdè dé ilẹ̀ ìlérí. Ó tẹnumọ́ wípé ìgbésẹ̀ yìí ṣe àpẹẹrẹ wípé aráàlú kò fẹ́ ayẹyẹ ọdún òmìnira tí ìjọba ń ṣe. Sowore ní ọmọ orílẹ̀-èdè kò tíì fún ìjọba láàyè tó ní pẹ̀lú bí ààrẹ àná Muhammadu Buhari ṣe fi àkókò ṣòfò. Ìgbésẹ̀ yìí kan náà ni àwọn gbé nínú oṣù kẹjọ. Tòní náà ṣe àfihàn wípé ọmọ orílẹ̀-èdè kò fẹ́ òmìnira tiwọn, tiwa ni a fẹ́. Sowore ní ṣé ọmọ orílẹ̀-èdè ò gbìyànjú tó ní pẹ̀lú gbogbo àkókò tí wọ́n fún wọn láti fi ṣe àtúnṣe. Wọ́n ra ilé tuntun, wọ́n fi owó kún owó epo, wọ́n fún wọn lákòókò sí i. Òkùnkùn ni wọ́n fi ará ìlú sí, wọ́n fún wọn lákòókò. Àwọn fún wa ní owó oṣù tó kéré jù, àwọn gba owó oṣù tó pọ̀ jù. Kí wọ́n kúkú kọ̀wé fi ipò sílẹ̀ láti lè mọ̀ wípé lótìítọ́ wọ́n mọ ohun tí ará ìlú ń là kọjá. Lówùúrọ̀ ni àwọn olùfẹ̀hónúhàn kórajọ sí abẹ́ afárá Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó bí orílẹ̀-èdè ṣe ń sààmì ayẹyẹ ọdún 64 àyájọ́ ọjọ́ òmìnira, tí àwọn ẹ̀ṣọ́ aláàbò ń ṣe àbójútó ìfẹ̀hónúhàn. Lára àwọn ẹ̀ṣọ́ aláàbò tí wọ́n dúró wámúwámú sí ibi ìfẹ̀hónúhàn láti rí ọlọ́pàá, Neighborhood Watch, NSCDC àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn olùfẹ̀hónúhàn ni a gbọ́ wípé wọ́n ti ń rìn lọ lójúnà Awólọ́wọ̀ Way. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè ti ké sí àwọn adarí olóṣèlú lórílẹ̀-èdè kí wọ́n gbé ìgbé ayé àwòkọ́ṣe láti fi ṣe àdínkù ìbínú àti ìṣẹ́ lórílẹ̀-èdè. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní Alumni Building Ifásitì Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, tí adarí fún iléeṣẹ́ April Central Network Abua Martins darí ni àwọn ọ̀dọ́ ti ní ìṣẹ́pọ̀ nílùú. Inú ń bí ará ìlú látàrí ìṣèjọba tí kò dára àti àìlèmú ìlérí ọjọ́ ọ̀la ṣẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Rivers pẹ̀lú àwọn afurasí jàǹdùkú olóṣèlú
ti tú àwọn tí wọ́n ń ṣe ìfẹ̀hónúhàn ká níbi wọ́n kórajọ sí ní ìlú Port Harcourt níbi ìfẹ̀hónúhàn ọjọ́ 1 oṣù Kínní tí wọ́n pe àkọlé rẹ̀ ní Fearless in October. Bákan náà ni àwọn agbófinró ṣe ìdáwọ́kọ̀ fún àwọn akọ̀ròyìn láti má ya àwòrán tàbí àkàálẹ̀ bí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣe wáyé. Èyí ni ó jọ ti ìkìlọ̀ tí iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe síwájú àkókò yìí wípé kò gbọdọ̀ sí ìkórajọ tí ó lè dí àlàáfíà lọ́wọ́ níbi ayẹyẹ àyájọ́ ọjọ́ òmìnira orílẹ̀-èdè. Ìfẹ̀hónúhàn tí wọ́n gbèrò láti ṣe ní ìlú Port Harcourt ni ó kojú ìṣòro lọ́wọ́ àwọn ọlọ́pàá tí wọ́n lejú koko sí agbègbè tí ìfẹ̀hónúhàn ti fẹ́ wáyé. Àwọn wọ̀nyí sì ń kórajọ lọ́wọ́ ní ìlúmọ̀ọ́ká Pleasure Park lójúnà Port Harcourt sí Aba ni àwọn ọlọ́pàá dé pẹ̀lú àwọn jàǹdùkú olóṣèlú tí wọ́n fi tipátipá lé gbogbo wọn kí wọ́n tó gbàjọba agbègbè. Pẹ̀lú gbogbo ìdíwọ́ tí wọ́n là kọjá, àwọn olùfẹ̀hónúhàn tún gbìyànjú àti kórajọ ní agbègbè Umuola, ṣùgbọ́n ọlọ́pàá padà lé gbogbo wọn dànù. Láti ìgbà náà ni àwọn ọlọ́pàá ti gbàjọba agbègbè méjèèjì láìsí ààyè fún ìfẹ̀hónúhàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ondo Lucky Ayédatiwa ti gba ìyọ̀ǹda ẹlẹ́wọ̀n 19 tí wọ́n ń ṣẹ̀wọ̀n káàkiri ọgbà ìwàtúnṣe láàrin ìpínlẹ̀. Àwọn 19 yìí wà lára 119 ẹlẹ́wọ̀n tí gómìnà Ayédatiwa bu ojú àánú wò láti ṣe ìrànlọ́wọ́ tí yóò mú àyípadà rere bá ilé ayé wọn. Ìgbésẹ̀ Ayédatiwa yìí ń wáyé lẹ́yìn ìmọ̀ràn láti ìgbìmọ̀ Advisory Council lórí ojú àánú láti mú àyípadà dé bá ilé ayé wọn àti láti ṣe àtúnṣe nípasẹ̀ àǹfààní ẹlẹ́ẹ̀kejì láti ẹ̀ka ìdájọ́. Lára àwọn wọ̀nyí ni wọ́n ṣe àdínkù ìdájọ́ ikú wọn sí ẹ̀wọ̀n gbére nígbà tí àwọn mìíràn gba àdínkù ọdún ẹ̀wọ̀n. Nínú àtẹ̀jáde ni adájọ́ àgbà àti kọmíṣánná ẹ̀ka ìdájọ́ Adájọ́ Olúkáyọ̀dé Àjùlọ ti sọ wípé ìgbésẹ̀ gómìnà Ayédatiwa lọ pẹ̀lú ìlànà òfin ọdún 1999 ti ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe àtúnṣe rẹ̀. Ó ní ìgbésẹ̀ yìí yóò mú àdínkù bá àpọ̀jù èrò inú ọgbà ẹ̀wọ̀n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.